máa bẹ́ẹ̀ kákán èmi tí mo ń wò ẹ́ o ò ní ṣerú ẹ̀ mọ́ ẹ̀ǹdì òpin ẹ̀ lélẹ́yìí o lọ bèrè mi lọ́wọ́ Ìyábọ̀ lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ iye ọdún tí Ìyábọ̀ Òjó tó fi ń ṣorí burúkú lọ́dọ̀ Esabod tó fi ń lọ sọ́dọ̀ Dorcas lọ bèrè tí mo jókòó tí mo wò gbọ́ pé mo forgive Arejan no going back ewì tí mo ṣe fún ẹ ń bọ̀ o mọ̀ pé táṣírí ìyá ọmọ ẹ tó ń gbé lórí àkìtàn tí ò bá jáde wí ò ní dùn fún ẹ. This will serve as a lesson for you. Learn how to mind your business. Má hùwà jábẹ́sì fún ẹ̀dá tí ò ṣẹ́. Má hùwà jábẹ́sì torí 20 rows torí 20 rows. Arejan ò tí rí nǹkan kan o. Wàá tún ṣẹ̀wọ̀n lé lórí. Ìwọ kẹ̀. Abiyamọ wo ló lè tọ́ka sí ẹ pé òun gbàdúrà kó bírù wọ lọ́mọ. Ìyábọ̀ wá háyà ẹ fẹ́ fi cinema movie. Ẹ fẹ́ fi rí dínkù ni. Ṣọ́nà nìyàn fi ń ya movie. Ṣé ọ̀rọ̀ ni kí n gbé gbá bára bí titi yín? Ọ̀rọ̀ ni kí n máa ranjú bí Ìyábọ̀ Òjó kí n lọ fòkú ọmọ lọ́mọ gba donation. Ṣọ́rọ̀ ní kí n lọ máa yọ àwọn ọmọ ọlọ́mọ kúrò lé ọ̀gá wọn bí Ìyábọ̀ Òjó ṣe lọ yọ Mohbad kúrò lé Naira Marley. Ṣọ́rọ̀ ní kí n join yín lọ máa bá yín wèsì àwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ṣe wèsì Mohbad. Ọ̀rọ̀ ní kí n máa bá yín parọ́ mọ̀yàn bẹ́ẹ̀ ṣe parọ́ ikú tẹ́ ẹ parọ́ pé Naira Marley ló pa ọmọ ọlọ́mọ. Ṣé ọ̀rọ̀ ní kí n máa bá yín jí lọ lé ọmọ ọlọ́mọ tẹ́ ẹ pa tẹ́ ẹ lọ kó kámẹ́rà lé ẹ̀ káyé má bàa mọ̀ pé ilẹ̀ pa. Ṣọ́rọ̀ ní kí n join yín nínú irú ìwà bẹ́ẹ̀ o ò ní jẹ́ èèyàn Lukman olówó gẹ̀mọ́. Èmi ò sọ fún ẹ. Ṣebí Arejan ṣebí nǹkan tó gbé wa dé social media yìí tí wọ́n ṣe bí ká ní pé orí oníkọ́mọ ẹ wá ṣe DNA Zim mama bá mi monitor lady yẹn ẹni tó bá wa ṣe DNA a máa pè òun náà máa bọ́mọ yẹn ṣe DNA Arejan má wọrí bó ṣe ń ṣe DNA làwa náà máa ṣe DNA lágbára Ọlọ́run ṣebí nǹkan tó gbé wa dé bí báyìí nìyẹn àbí Arejan nǹkan tó gbé wa dé bí nìyẹn ṣebí o rí mi o rí struggle mi o rí nǹkan tí Ìyábọ̀ Òjó gbé ẹnu ṣe wá ṣe ìwọ náà feel the same thing wá feel ẹ Zim mama if you are watching me get ready oní DNA ní side titi wa náà then let's do right things let's do the right things ẹ jẹ́ ká ṣe the right thing Arejan àwọn tí Ìyábọ̀ Òjó lò lánàá dà wọ́n forí gbé pé wọ́n gbégbé ìwọ mi sọ fún ẹ ìwọ tó ń dá sọ̀rọ̀ Mr. Lawal tó bẹ́nu ṣó tọmọ ọlọ́mọ mẹ́rin tó ń sọ school fees ọmọ ọlọ́mọ mẹ́rin irú wo lórí burúkú Arejan ó rò pé mi ní ṣe wí fún ẹ o ní jẹ́yàn Arejan ó máa fọwọ́ járí wọgbó ni Lukman ọmọ olówó gẹ̀mọ́ àwọn kí lórúkọ ẹ̀ àwọn onítìátà tó kù máa lọ sórí TikTok náà wọ́n gba róòsì wọn mi ò rò pa dọ́dọ̀ wọn wọ́n gba donation wọn mi ò rò pa dọ́dọ̀ wọn eléyìí ló máa fi ṣàṣemọ́ ó ti pẹ́ tó ti máa ń ṣorí burúkú ẹ̀ Arejan o ní ṣerú ẹ̀ mọ́ lúkú olórí burúkú bàbá màbúgù o ní ṣerú ẹ̀ mọ́ ó bókè rúndà gbogbo àwọn olórí burúkú tí Ìyábọ̀ Òjó lọ gbé jáde lórí TikTok àwọn dà irú ìwọ ló fẹ́ tẹ́rí sí ó kéré obín tí obì lò ìwọ lòṣì ìwọ tòṣì ṣé bí ìgbésí ayé Fọlá ṣe rí nìyẹn kí Ìyábọ̀ Òjó gbé kó tó gbé wá tọrọ bára you see guys ẹ fi abẹ́rẹ́ gúnra yín fi abẹ́rẹ́ gúnra yín ẹ wá ń pariwo Lizzy ló lọ gbéyàwó Arejan wá ẹ lọ bèrè tí ń bá mọ̀ rí ẹ lọ bèrè tí Zim mama bá mọ̀ rí the lady came online Arejan bá mind business ẹni ò ní bọ́ sínú orí burúkú ìlà ìlò ikú òjijì tó bọ́ sí ṣé Ìyábọ̀ Òjó tí ò nílé lórí ìwọ náà gbọ́ nǹkan tó sọ ó ní Ìyábọ̀ Òjó ti ṣe sinimá tèmídà ó lọ́mọ tèmídà ọmọ òjò ọmọ lọ ó máa kú fún mi jayé ni èmi ò ń tètè dá yín lóhùn máa fẹ́ kẹ́ serve wo ewu tí máa fún ẹ ó máa gbóògùn jẹ ni ó mọ̀ pé táṣírí ìyá ọmọ ẹ̀ ò bá jáde ọjọ́ tó ti ganu sí làwòrán ẹ ti dé lù ńlá ìwọ lórí burúkú abímọ máa wà lákìsà ìwọ lòṣì ó mú odidi graduate ó bá tiẹ̀ jẹ́ ó bá àyànjú ẹ̀ jẹ́ olórí burúkú onídòkúdò ó wá ń gbóbìnrin wá kálídì yẹn mọ́nú ilé pẹ̀lú oyún oṣù mẹ́jọ ó ní jẹ́yàn Arejan ó wá gbẹnu sí máìkì ó wá ní kó gbọ́ ọmọ wá fún DNA àwa náà máa mú oní DNA tẹ̀lé lédi yẹn tí gbogbo ẹ̀ máa zẹ̀ tó máa zẹ̀ Arejan for the ṣé graduate lẹ́nu ìṣó ṣé graduate lẹ́nu ìṣó ṣé graduate lẹ́nu ìṣó imagine picking up a graduate irú ìwọ ó tọ́ sí ìwọ ọ̀rọ̀ Lizzy tọ́ sẹ́nu ẹ ìwọ Lukman ló ń dá sí ọ̀rọ̀ tèmi pẹ̀lú wípé a ní ọmọ kọ̀ọ̀kan lọ́wọ́ Fọlá mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú wípé a ní secret DNA I paid Fọlá house rent I was the one tó gba flat fún Fọlá I was the one tó gba flat fún Fọlá torí business tèmi àtọkọ mi ti ṣe ẹ̀ tó kàn mí ni mo fi sọ fàlájì kó fi gbalé fún Fọlá lẹ́yìn tó gbalé fún tán èmi tí mo sanwó lé Fọlá rẹ̀ èmi tí mo gbọ́ àwọn ọmọ Fọlá rẹ̀ even nígbà tí ọkọ mi discover pé òun kọ́ lòun lọ́mọ mẹ́rẹ̀ẹ̀rin 2 DNA secret DNA mo ṣe ń ran Fọlá lọ́wọ́ tó bá jẹ́ pẹ̀lú
condition tí Fọlá ń gbé ní ìyàwó tó bímọ fún ẹ gbé. Ẹ jáde ẹ ṣèmù mi. Ẹ ṣèmù mi. Ẹ mọ iye tẹ́ ti dá fún Fọlá níbí. Kí ni Fọlá lè fi kí ló lè show for it? Kí ni Fọlá lè fi show for it? Ẹ tọwọ́ ba yé aláyé. Arejan, ìwọ àti Ìyábọ̀ Òjó. O gbọ́ statement tó ń tẹnu ẹ jáde ni. Oni tẹ́ bá ní kẹ́ ìwá ṣe wèrè. Ó wá ṣe fíìmù wèrè, ó lé mi máa wọṣọ tó fàn, ó wá bọ́ síta, ó ní wèrè, wọ́n máa sọmọ ní Lizzy, ṣé ká sọmọ ní Lukman olówó Ògẹ̀mà àbí ká sọmọ ní Ìyábọ̀ Òjó, olórí burúkú, olè ọ̀fọ́n, Ìyábọ̀ Òjó ní báárà, ṣé ká sọmọ ní Ìyábọ̀ Òjó, ǹgbà tó bá ní ká má sọmọ ní Lizzy billionaire, ṣé ká sọmọ ní Ìyábọ̀ Òjó àfòkúgba donation ìyá àsìnkú, oníbáárà, àbí abiyamọ ló máa sọmọ lólówó Ògẹ̀mà Lukman. Mo ń bọ̀ wá fún ẹléwì tó máa kú tó máa gbógun jẹ. Too fat ni. Graduate lọ́mọ yẹn. Graduate lọ́mọ yẹn tó serve. Rightful letters will be sent to rightful offices. Àyíwọ́ kẹ̀. Ìwọ òkèrè obí tí obì ló ìwọ. Mo máa ṣe wì fún ẹ tó máa dùn. Orí pé material ti ẹ worst. Orí pé Ìyábọ̀ Òjó ti sìnkú ọmọ. Orí pé ayé Ìyábọ̀ Òjó ti bàjẹ́. Irú ìwọ òkèrè obí tí obì ló ìwọ kẹ̀. Zimama monitor lady yẹn jọ. Ẹ post account ẹ. Ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún Fọlá làwa náà máa ṣe fún ẹ. Arejan. Ó ti rí Judas ni o máa pokùn sùn ní Arejan. Wọ́n ní one for all for one. This is what I was talking about Baba Ijesha's case. Arejan, ohun tó tẹ́ ṣe fẹ́nu ìṣó la máa ṣe fún ìyàwó ọmọ ẹ, a máa dáwọ́ fún níbí. A máa dáwọ́ fún. Ṣé bí wà tí Ìyábọ̀ Òjó lẹ́jọ́ ṣe case ẹnu ìṣó? Àbí wà tí Ìyábọ̀ Òjó kọ́ lẹ́jọ́ ṣe case. Bá a ṣe máa ṣe fún wọn náà nìyẹn. Ìyábọ̀ Òjó jó òun lọ. Ìyábọ̀ Òjó lówó dànù. Ìyábọ̀ Òjó lówó ojú oorun dànù Ìyábọ̀ Òjó tó ń gbélé bára. Arejan, mo ń bọ̀ wá fún ẹ̀mí tí ìdè àárọ̀ làwọn ẹjẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ rọ̀ rẹ̀ ó béèrè tán ní ibi tèmi ra mansion sí ni Ìyábọ̀ Òjó lọ rẹ́ǹtì boys quarter sí ilé ẹlẹ́gbẹ́ kan láti bó síbò. Even level mi ní ọdún tí mo wọ film industry Ìyábọ̀ Òjó ò tí ì lè bá kò dẹ̀ lè bá gbogbo wọn tó ń pariwo àwọn ya fíìmù 3 billion àwọn ya fíìmù 10 billion ẹ lọ wo content movie wọn ẹ lọ wo props movie wọn ẹ mọ̀ kó tó jẹ́ props nǹkan téèyàn lò ẹ lọ wo yìí tí movie ẹ tó lé movie mi báyìí ní history inú ká wọṣọ nínú fíìmù inú ká pèsè oúnjẹ inú ká pèsè kámẹ́rà inú ká pèsè equipment inú ká tọ́jú àwọn crew member inú ká lo àwọn èèyàn gidi inú ká focus lórí storyline ẹ lọ wo yìí tí fíìmù ẹ tó lé fíìmù mi bá lójú yín Lizzy Anjorin máa ń ya fíìmù ó máa ń náwó sí fíìmù gan tẹ́ ẹ bá lè lọ àwọn èèyàn wá rí yín sọ́dẹ̀ tí rí yín ọkàn yín ò sì balẹ̀ náà ẹ sì wá bá mi ibi tí mo ti ń taṣọ. Zimama ó máa fún wa ní direct phone number lady yẹn ẹ máa pin account yẹn tá a máa dáwó fún gbogbo ẹ̀yin abiyamọ ìyàwó Arejan yẹn ẹ jẹ́ ká dáwó fún. So now people are living fake life in Nigerian industry. It's going down. Forget it, it's going down. It's going down. 10 years ago ló ti bí ọmọ ó fún ọmọ lọ́mọ ní 2000 ẹ wo bí tí lady yẹn ń gbé èwo graduate ẹ wo bí tó ń gbé èwo graduate ẹ wo bí tọ́mọ yẹn ń gbé ẹ wo bí tí lady yẹn ń gbé lady yẹn ń ṣiṣẹ́ cleaner ẹ wo lady yẹn ọmọ ọdún 10 ó ló fẹ́ ṣe DNA èmi yìí mo máa gbé oní DNA tẹ̀lé ẹ gbogbo ẹjọ́ máa ṣe DNA ni eléyìí ò kí ń ṣe kéèsì bàbá Mohbad versus Lizzy wàá rí pé ìyàwó Mohbad gbọ́n àti ìyá Mohbad àti bàbá Mohbad mo wà sọ pé Ìyábọ̀ máa ti tìyàwó Mohbad kó wá fún mi but that lady that ìyàwó Mohbad that lady is very strong and she's very calculative ẹ gbàgbé ìjì ọmọ yẹn ò wá fún mi rí ọmọ yẹn ti calculate 2 plus 3 pé àǹtí yìí nígbà lọ fún kéèsì máa fọ́ lójú ọmọ yẹn ò wá fún mi rí ìyẹn ìyàwó Mohbad bọ́ ọmọ yẹn ṣe kéré tó ó ní ọpọlọ jù ẹ lọ Arejan ọmọ yẹn ní ọpọlọ jù ẹ lọ òun ló fi jẹ́ wípé ọmọ yẹn ó hard fáwọn èèyàn because gbogbo bí Ìyábọ̀ ṣe ń ti ọmọ yẹn ò tirẹ̀ ẹ lọ́wọ́ ọmọ yẹn dẹ̀ ti sá fún Ìyábọ̀ torí owó òkú ọmọ yẹn tó gbà Ìyábọ̀ Òjó ti gbà Ìyábọ̀ Òjó fi ṣe fíìmù Ìyábọ̀ Òjó tún ṣẹ̀ṣẹ̀ fún ọmọ ìyàwó Mohbad yẹn mọ́ra ni ó fi cover owó òkú Mohbad tó gbà lọ́wọ́ wọn mo mọ tí mo ṣe mo mọ tí mo sọ náà very hard working lady ó ń struggle láti feed ọmọ ẹ̀ ṣé inú ìyàwó Arejan àtẹnu ìṣó tó ń lo wíìgì ẹnu ìṣó tó fi 10 million naira joyè ẹnu ìṣó tó ń gbé ní flat ẹnu ìṣó tó lọ ta AC 650,000 naira ẹnu ìṣó tó ta ní 20,000 naira ta ló nídìí ẹ̀pù nínú ìyàwó Arejan àtẹnu ìṣó. Èmi collecting donation for who? Ṣé bẹ́ẹ̀ máa rí mi náà máa dáwó ń bẹ̀ tẹ́ máa rí collecting donation
a máa pin account ìyàwó Arejan síbí èmi náà máa dáwó síbẹ̀ tẹ́ máa rí náà mo máa dáwó síbẹ̀ Arejan náà dá sọ̀rọ̀ mi èmi náà dá sọ̀rọ̀ ẹ̀ and this will serve as a lesson. Arejan ṣé bí wọ́n ló kọ́ ewì níjẹta kí ló wá mú ẹgbẹ́ jáde lánàá wọ́n living condition àwọn ọmọ ẹ̀ apparently pẹ̀lú àìríjẹ àìrímọ̀ olórí burúkú ti bímọ bíi 50 kalẹ̀ pẹ̀lú okú ẹ̀ kékeré yẹn olórí burúkú awáyé máa ṣe gbogbo ìṣẹ̀ṣẹ̀ sí èmi ò tiẹ̀ ráyè èmi ò ráyè àti lọ gbé lédi yẹn wá àwọn ẹ̀yin tá ẹ ṣe kéèsì warriors ẹ ṣe kéèsì lédi yẹn kó dùn ẹ ṣe kéèsì lédi yẹn kó débẹ̀ ẹ pin account ẹ àwa náà máa donate owó èwo graduate mo ní ẹnu ṣó ń ṣe graduate náà àbí ṣé cleaner lẹ́nu ṣó ń gbà tí Ìyábọ̀ Òjó wá gbé tọrọ owó bisikíìtì ṣé bí nítorí kíjẹ́ ìṣàlẹ̀ lọ sẹ́wọ̀n ní Ìyábọ̀ Òjó ṣe lọ gbé ẹnu ìṣó wá olóṣì abirùn alárùn kò gbóògùn ní HIV olóṣì oníkókó 6 lẹ́kùn olórí burúkú ọmọ wúlè mọ́tù olórí burúkú aláta olóṣì afapẹ̀rẹ̀ káwọn ọmọ ọlọ́mọ lọ́lẹ̀ Haúsá olóṣì bẹ́ẹ̀ ló ṣe lọ́ fi kádàrá àwọn ọmọ ọlọ́mọ lọ gbáta wá olórí burúkú awáyé má ṣe rere ó bẹ̀rẹ̀ orin tá máa kọ fún Lizzy ní lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ orin yìí la máa fi jógẹ̀ yéè orí pọ́n ti padà mú ẹ ibi tó ti ń lé orí tí ò ṣẹ ọbì Arejan ibi tó ti ń lé orí tí ò ṣẹ ó bó ṣe ṣubú yàkàtà olórí burúkú ẹlẹ́pọ̀n ọbẹ̀ jẹ bàbá màbúbù ayé ẹ ti bàjẹ́ warriors bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ẹ máa ṣe ẹ máa wà ẹ máa máa yí wá padà Èdùmàrè á pín iṣẹ́ ajé rere kan yín ẹ máa ṣòwò ẹ̀tún rere ọjà jẹ́ tìrín tìrùn ilé ìdùn mọ́ mi gangan. Ok èyí olórí burúkú tó gbé sílé ọmọ èyí tó gbé sílé yẹn ni èyí olórí burúkú ìyá kó múlá ìyá kò léyìn ọmọ yẹn ni mò ń bá wí lọ bèrè lọ́wọ́ Ọlá of Lagos pé mansion tí mo gbé jáde yẹn ní kó fún ẹ ní estimation as at 2026 in this economy ní kí Ọlá of Lagos fún ẹ ní estimation lé yẹn ṣé láàárọ̀ yìí ní 784 láàárọ̀ ìfẹ́ pé prayer ni mo wá ṣe ẹ pàdé mi lálẹ́ ibi tó ń gbé nìyí o a ti wà ń bẹ̀ ilé tó ń gbé ní wọ́n fún wọn lé ní ọ̀fẹ́ ni pé kí wọ́n gbé bíbẹ̀ ẹ ti rí wọ́n fún wọn lọ́fẹ̀ẹ́ ni o wọ́n kàn bí uncompleted building ni a ti wọlé o ọ̀dọ̀ wọn ni o èèyàn wọn Nàìjíríà èèyàn wo ibi tó ń gbé ẹ wò kò sí window kò sí kíní ní ojú window gan kò sí ẹ wò ẹ̀fọn ni kò sí kíní lójú window ẹ wò àǹtí yẹn fáyín tẹ́lẹ̀ o ẹ wojú ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fẹ́ bá yí ọmọ ẹni jẹ́ òun ní o. ẹ wo tó sọ woman dà ẹ wo fítà ló ń gbé ẹ wo ní ìfẹ́ lo fítà o ojú wọn ṣe ríre o ojú wọn ò dá ẹ ti rí ìyá ló fi jẹ wọn. màbúbù ní kó sẹ́ndì school fees ìgbà yẹn ló pa fóònù. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o èmi Fatima mọ́mọ́ ọmọ Àjàná ìkan ẹjọ ẹ gbà mí ẹ̀yin ọmọ Nàìjíríà ìyá ìsìpọ̀ ju o ìgbà tí mo wà ní ìgbà tó rán mi lọ sí school mo ṣe tán lẹ́kọ̀ọ́ torí Èkó làwọn parents mi wà Èkó lọ́wọ́ àgbà mo ka secondary school tán ni mo lọ sí ìrẹ́pọ̀ òlìrè lèmi àti Lúkúmọ́ olóògé mọ́mọ́ wúlé mọ́tò ìrẹ́ láti pàdé o adẹ̀ pàdé ó dẹ̀ gba nọ́mbà mi ó ṣàn pè mí lọ pè mí bọ̀ ó lóun fẹ́ mo lé mi ò lè fẹ́ léré so mo ṣàn bó ṣe máa ń ṣe ó ṣàn lọ ó ń bọ̀ ó máa wá so kí n ṣàṣọ́ọ̀tì ọ̀rọ̀ mi ó ṣàdé pé àwọn ó ṣàn máa ń pè mí lọ pè mí bọ̀ so àwọn ọ̀rẹ́ mi máa ní à. wọ́n ti gbọ́rọ̀ yín tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀. ẹ kò gbọ́ ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ so n tó ṣàṣẹlẹ̀ ni pé ó wá sílé wa òun àti bọ̀dá Ṣẹ́gun wọ́n wá pẹ̀lú àwọn àfáà kan báyìí wọ́n kọ́ àwọn àfáà kan báyìí wá pẹ̀lú ìyá rẹ̀ alájà wúlé mọ́tù tó ń jọ wá tó ń gbà tán wá wọ́n tọrọ mi nígbà yẹn a ṣe introduction wọ́n rè èso wọ́n rà sínú báskẹ́ẹ̀tì ọjọ́ ẹtì ẹ̀yẹ mi tó ń pẹ́ inú àwọn fámìlì mi gan dùn nípé à ń pé ọmọ àwọn fẹ́ léré láì mọ̀ pé àwọn fẹ́ lọ jẹ́ ń bẹ̀ tó bọ̀ kò dùn mọ́ àwọn fámìlì mi kankan nípa eléré òkè ń tọ́jú ìyàwó ṣùgbọ́n wọn pè mí mọ́mọ́ tí mo rí gbà tí mo débẹ̀ tán tí o rí pé 8 months ní Lúkúmọ́ olóòjẹ́ mọ́mọ́ olè mọ́tù ló gbé ìwà rẹ̀ ràn sí mi o girlfriend lóríṣiríṣi kò ṣe ń kà tí wọ́n á sọ̀rọ̀ pa wípé pé tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe ṣìnà
ẹ gbé lọ síta kò yẹ kẹ́ ṣọ́hàn sí mi so mo ṣe wá padà létà àgbà tí màbúbú tí oyún màbúbú wà ní 8 months ló wá sọ fún mi pé òun ti bímọ 5 nǹkan tó dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ ọlọ́mọ 2 ìyàwó kan yẹn dẹ̀ máa ń jowú lòun ṣe lé dànù so nísìnyí báyìí nísìnyí gbà tí oyún ti pé 8 months ó sì mọ̀ pé oyún ò ṣe ń ṣẹ́ mọ́ ló ṣe wá sọ fún mi pé Fatima má bínú mo ṣẹ́ o ìyàwó 2 lòun ti fẹ́ rí ọmọ 5 mo ṣáà tún fìfẹ́ bá lọ gbogbo táìmù yẹn ó dùn mí ó ju ẹlẹ́dàá mi mo ṣáà fìfẹ́ bá lọ gbà tó wá yá níṣu ṣe wọléwọ̀de pẹ̀lú neighbor mi yàtọ̀ sáwọn girlfriend lórí bẹ́ẹ̀dì tẹ́jọ́ ń sùn lórí bẹ́ẹ̀dì tí tá a jọ ń sùn ìyá ó wá dé ìyá fàyè wà ń sàlẹ̀ torí ọ̀sẹ̀ 3 bedroom flat mi ó sì mú ìyá fàyè láti ìsàlẹ̀ obìnrin yẹn náà ìtura pé eléré èmi dẹ̀ lọ ṣerun so Ghana wig ni mo fẹ́ ṣe ó wá ní èmi wá padà ṣe fixing so gbogbo tí mo ti ṣe fixing yẹn mi ìpẹ́ bí mo ṣe dé báyìí mo sì pọ́n màbúbù sẹ́yìn o bí mo ṣe dé báyìí mo bọ́ wọn. Fatima èmi ni mo sọ màbúbù lórúkọ o tó bá dá ẹ lójú pé mi ni mo ní pé tí n bá ti ṣe DNA máa sọ pọ́nmọ́ mi ní àárọ̀ látílẹ̀ máa mọ́ ìjáì máa mú ọmọ yẹn bọ̀ lábẹ́ òkúta tó bá ti dá ẹ lójú ẹrú bùkátà ọmọ ò bà mí o ilé ìwé ebo lọmọ fẹ́ lọ ṣèbí ilé ẹ̀kọ́ tí mo lágbára ni máa fọmọ sí màá dẹ̀ máa fọmọ lóúnjẹ ibi ò pa ó ṣe jẹ́ nìyẹn o wọn ọmọ mi bá mi lábẹ́ òkúta tó bá jẹ́ mi ni mo ní. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ àgbà òṣèré Arejan tí orúkọ wọn ń jẹ́ Portable àti Mrs Anjorin ọ̀rọ̀ yìí ti bá bòmíì yọ o lórí rògbòdìyàn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára kódà ọ̀pọ̀ wọn àṣírí kan ní ẹ tó gbé jáde lórí ọ̀rọ̀ Arejan gangan fúnra ẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ kékeré la pọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti wá ń le kokoko báyìí bí ojú ẹja kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló ń gbé jáde bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀ àwọn fọ́nrán ló ń jà rìnrìn kódà ọ̀pọ̀ àwọn èèyàn ló jáde sórí ẹ̀rọ ayélujára tí wọ́n sọ pé èyí tí a jẹ́ Portable odidi ọkùnrin tó wá gbàpótí tóbìnrin tẹ́ńtẹ́jọ́ ń ṣe gbọ́nmi sí omi òtó ìyẹn Lizzy Anjorin àti Portable ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló tó wà nínú fọ́nrán yìí ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa àdéhùn wa náà là ń mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ ká tó gbọ́ fọ́nrán ọ̀hún bó sì lọ ntẹ́yìn náà bá nílé èròǹgbà ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa fọ́nrán náà rí ẹ jẹ́ ká tó gbọ́. Arejan bàbá àgbà òṣèré tọ́lálẹ̀ ọ̀gá mi bàbá àgbàlagbà ọ̀gá mi ẹ surprise mi gan Arejan bàbá ẹ̀yin kọ́ ló yẹ kán bá ń bí nǹkan tẹ́ ń ṣe yìí àgbà òṣèré nìyí ọmọọṣẹ́ ni Lizzy jẹ́ sí yìí ọkùnrin ní obìnrin Lizzy kò jẹ́ kó jẹ́ pé mi ilẹ̀ máa wà níbi ẹni tó ń jókòó gbàpótí tẹ́ ń jókòó tí Lizzy gbàpótí tó jókòó tẹ́ wájú ọkùnrin ìbú síra yín níbi tẹ́ bàdé ẹ wà nínú ẹni tó lè control Lizzy pé Lizzy mo fẹ́ rí ẹ̀ ń sìn lóòótọ́ Lizzy lè lówó jù yín lọ ẹ gbádùn mi ẹ wà nínú ẹni tó lè control pé Lizzy ẹ ṣe báyìí sákàǹtì mi sìn ayé òfẹ́ lẹ́kùn ẹ wá jó gbàpótí ẹ gbàpótí ẹni kí Lizzy náà gbàpótí pé kẹjọ máa kọrin ebú Arejan bàbá kò dá ẹ má bínú omi ìbúyọ ò dá o obìnrin Lizzy ọkùnrin níyìn mo wá ń bọ̀ sí gbogbo kọ́mẹ́ntì kọ́tà àwọn èèyàn ń sọ social media is wrong kò yẹ pé jó irú yín lẹ máa gbàpótí tẹ máa jókòó ẹ̀yin ẹ̀ sọ ẹni ẹ̀ ń tún kan ṣe ẹnì kan wá bínú láàrin wọn ẹ̀yin náà wà bẹ̀rẹ̀ sí bu ẹ sọ fún mi kí ni nǹkan tẹ fẹ́ gbé níbẹ̀ ẹ wá ń wọ studio ẹ ń bu Lizzy Lizzy náà kékeré òun náà gbégbé sí ẹtí ẹ náà ẹ wá bẹ̀rẹ̀ sí tákà lára yín ẹ dàkún ṣe ẹ ń pọ́n òṣèré lé nìyẹn ni àbẹ́yẹ yóò ṣeré ọ̀gá òṣèré dẹ̀ nìyí àwọn tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ yín tó súnmọ́ yín dáadáa lábẹ́kúta yẹn wọ́n ọdẹ sọ́ọ́ kọ́ wọ́n ṣe nǹkan báyìí èyí ẹ̀yẹ ṣẹ́ nínú yẹn àbí indọ́sítì yẹn ti kó fanálẹ̀ ṣe mọ́ni débi wípé àwọn èèyàn máa sọ ẹni tí ò ọ̀rọ̀ tọ́ sí lẹ́nu tí ò mọ pèpè lẹ́bi tí òṣèré ti ń bọ̀ ṣé pé ó ṣe ìdí bọ́tán pan a mọ̀ ní yes ní tí òun láìkí nǹkan tí ọ̀gá mi sọ yìí nǹkan tá àgbà Arejan sọ yes bẹ́ẹ̀ yẹn rúdú lóòótọ́ ẹ̀bùn bẹ́ẹ̀ tí ń babọ̀ látàrí ANTP Lizzy tẹ́lẹ̀ ìpèjú kò tẹ́lẹ̀ lọ́rọ̀ pé ṣé nǹkan tó mọ̀ sẹ́yìn tó wáyé kó rán ìdàbí sí nǹkan mi ò ṣẹjá ẹ wá bá mi báyìí ìwájú ń dẹ́wẹ́ kọ orin ìwà kọrin ebú síra yín Lizzy tó gbóná wojú wọn gbóná wojú yín ya Lizzy bàbá màmá yá mi ó kù díẹ̀ káàtó Lizzy àgbàlagbà máa jẹ́ ọ̀gá lọ́gàdé máa jẹ́ àwọn tí ò ń sọ̀rọ̀ sí lóòótọ́ ọ̀gá ni ọmọdé òde gbọdọ̀ rí ọ̀gá fín
ó ti yé èmi máa sòtọ́ ọ̀rọ̀ yèyé àti pàdé rí àti jàrí yes àti jàrí nígbà tí à ń ya gbọ́n orúkọ ẹ̀ màá ṣe rántí Ebola bàtà ń ya Ebola iṣẹ́ láńkó ikọ̀tù àjàrí bọ̀dù yẹ kọ́ bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ lọ Lizzy mo fọ́nà bá bẹ́ẹ̀ ọ̀gá lọ̀gá máa jẹ́ o ó sì lè wá ní gọ́sùlù má sí bẹ́ẹ̀ mọ́ ọ̀gá lọ̀gá máa jẹ́ ń fẹ́ kẹ́tọ́ ọmọ yín bàṣọ ní ìfẹ́ ìkan ìbú mọ́ ẹ má jẹ́ káwọn aráàta máa rí jìyìn kí ló ṣẹlẹ̀ wọn á ní Lizzy tó bẹ̀rẹ̀ àmọ́ bó ṣe máa ń ṣe àmọ́ bó ṣe burú sí àmọ́ bó ṣe ṣe kíríkọ sí ìyẹn lè ń fẹ́ kọ́ máa fi gbọ́n yín lé nà ẹ́ bí a ṣe ń wọnú kálukú yín táà ń lọ tẹ́ ń lọ tí kò pa ní kòkò sí yín ayé nílé láàyè à ń dúpẹ́ fún yín ẹ stop ẹ o ẹ bá stop ẹ o ní máa padà tún rí ọ̀nà dá fídíò tó jẹ́ studio something àtàríjà àtẹ̀yìn máa sọ̀rọ̀ fẹ́ méjì tí ó sì kọ́ tẹ́ ń gbọ́ ìmọ̀ fi ṣe ẹ lọ stop ẹ bẹ́ẹ̀ yẹn. tọ́ ẹ̀yin èèyàn bó lẹ́yìn náà ṣe rí fọ́nrán yìí sí látàrí ọ̀rọ̀ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Arẹjẹ ìyẹn Portable kódà ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ pé tí wọ́n ń sọ pé èyí tí a jẹ́ odidi ọkùnrin látàrí fọ́nrán àti gbọ́nmi sí omi òtó tó ń lọ láàrin Portable àti Lady Lizzy Anjorin tọ́ ẹ̀yin èèyàn ẹ gbọ́ bó lẹ́yìn náà ṣe rí ọ̀rọ̀ yìí sí ojú wo lẹ fi wò ó ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ohun tí Portable ṣe yìí àbí kò lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ntẹ́yìn náà bá nílé ròǹgbà látàrí fọ́nrán tẹ́ ti gbọ́ lórí ìkànnì wa ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì ibi tá fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀kan àdéhùn wa náà là múṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní ṣẹ̀ṣẹ̀ gbé o àní sì wà wò ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.